لا شريك له الصابر على أقوالكم وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل للعالمين أن يعيدهم إلى توحيد الله تعالى وعبادته إلى توحيد الله وعبادته صلوا على رسول الكريم وعلى آله وأصحابه وسلم أما بعد عباد الله خطبتنا اليوم تدل على أن الله واحد ولقد كرمنا بني آدم بسجود الملائكة لأبيهم وكرمنا بني آدم وكرمنا بني آدم بخلق أبيهم بأيدينا بخلق أبيهم بأيدينا mọ̀pọ̀n wọn lé pẹ̀lú dídába bàálà wọn pẹ̀lú ọwọ́ èmi Ọlọ́run. wa karramna bani Adam. Ọlọ́run tó pọ́n máa nábì Ádámà lé. bil qamati wa suratil hasana. pẹ̀lú kí wọ́n máa dúró déédéé wọ́n sì láwòrán tó dáa. wa karramna bani Adam. Ọlọ́run tó pọ́n máa nábì Ádámà lé. bi satril awrat wa zina. pẹ̀lú wípé ẹ máa bo òwò ara ẹ faṣọ bo òwò ara yín èyí tọ́jú mi inú yín kó ṣọ̀ṣọ́ àwọn Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ kó kó góòlù sọ́rùn kó kó góòlù sẹ́sẹ̀ kó kó góòlù sọ́wọ́ àmọ́kùnrin tá a bá balẹ̀ tí kó góòlù sọ́wọ́ sétí sí gbogbo apá sẹ́sẹ̀ wèrè nírú ẹni bẹ́ẹ̀ obìnrin kan lọ́rùn fún. wa karramna bani Adam. Ọlọ́run tó pọ́n máa nábì Ádámà lé. bil akli bi aydihim. Ó ní wọ́n máa jẹ pẹ̀lú ọwọ́ ara wọn bẹ́ẹ̀ bá jẹun ọwọ́ lẹ́fi jẹun bẹ́ẹ̀ bá mu ọwọ́ lẹ́fi gbé nǹkan wọn. والبهائم تأكل بأفواهها. àmọ́ gbogbo tí ń jẹ́ ẹranko ẹ máa wá fẹnu gbóúnjẹ ńlẹ̀ ni torí pọ́wọ́ tí ẹ̀yìn ti dá délẹ̀ òun lẹ́bi sí kejì ẹsẹ̀ tí mi pé bẹ́ẹ̀ nìyẹn yín fi ń rìn ẹ̀tọ́ lẹ́sẹ̀ mẹ́jọ ń bẹ́nu yín ẹ̀tọ́ lẹ́sẹ̀ méjìlá ń bẹ́nu yín ọmọ ànábì Ádámà nìkan ni wọ́n máa fọwọ́ wọn ọmọ fi jẹun. وكرمنا بني آدم بالعقل والعلم. Ọlọ́run tún wá pọ́n máa nábì Ádámà lé onímọ̀ fún yín làákàyè àwọn ẹranko wọn ò lè ní làákàyè mo tún wá ju ìmọ̀ sí yín la ẹ máa mọ kéwù ẹ máa mọ ìwé ẹ máa mọ sí ọwọ́ ẹ máa mọ òwò ṣíṣe èmi Ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀ fún àwọn ẹlẹ́yìn gbà sí. ومن نعم الله علينا. nínú ẹ̀rọ Ọlọ́run tó tún ṣe lórí àwọn ọmọ nábì Ádámà. قال الله تعالى في القرآن العظيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل له عينين. mo ní ẹ máa fi rí náà kí ẹ máa fi wọ nǹkan ọ̀kan tó ń bẹ́nu bí ti
tìta bá fọ́ ẹ̀tún máa lọ sínú wọn ni àwọn aláìjí sí ní nǹkan tìta lọ́fọ́ tí ló ọ̀fọ́. walisanan wa shafatayni. mo tún wá fún yín láhán mo ní ẹ máa fa hán sọ̀rọ̀ ẹ rí i pé tí bàbá wa bá fẹ́ ròyìn àwọn fún wa wọ́n ní bẹ́ẹ̀ bá pé alifábẹ́ẹ̀tì báyìí ahánlẹ́bì pé bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ báyìí alifábẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bá fẹ́ pé nǹkan báyìí ahánlẹ́bì pé bíbá ahánlẹ́bì pé bírà bírọ̀ ahánlẹ́bì pé bídàl bizal bishin èyí la fi pè yóò shin. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. mo fún yín láhàn tán mo wá fún yín létè méjèèjì mo ní gbogbo eyín yín méjèèjì àtẹ̀tẹ̀ òkè bí ọ̀bá sí mẹ́wàá náà wọ́n máa fi ẹsẹ̀ yẹn ládùúgbò ní òní ẹ̀ tí ìmọ̀ lóní bọ̀ èmi ọlọ́run mo wá fètè kọ́fà rẹ̀ fún yín mo ní kó má bàa fi yín ṣe ẹ̀yẹ. ẹlẹ́kùn gbogbo ẹ̀yin tẹ́ máa múra wá jímọ̀ yàyín náà ni jímọ̀ bòmí náà ni ẹ máa wọ́ sórí o nígbèyàn wọ agbádá dáadáa tó wá fi kágọ̀ tó wá fi lé wọnú mọ́sálásí tó wá ní ìdìdìrín tá a sì bí sójú ọ̀nà òun náà sì ń wò láìsí pé wọ́n lọ ní ẹgbẹ́ awo dìdìrín ní àfi sójú ọ̀nà kágọ̀ mbọ́lọ́ ti rírú ẹ̀rí nínú mọ́sálásí ti yín. ولسانا وشفتين وهديناه النجدين. mo wá tọ́ yín sọ́nà méjì pé èwo ni ó ṣe èrè tí ó rin ọ̀nà tí ń fẹ́ èwo ni ó nílà káyì tí ó rin ọ̀nà tẹ́mi ọlọ́run ọba fẹ́. ثم قال الله من كلامه. ọlọ́run tún wá ń sọ nú ọ̀rọ̀ rẹ̀ tí ò sínú àlùkùránì bẹ́ẹ̀ bá wò ẹ mọ̀ wọ àwọn ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní àdìsí kùrìsínì láàrin ọlọ́run sàlẹ́bí ọlọ́run tún wá ń sọ ọ̀rọ̀ rẹ̀ jáde yìí. ما خلقتكم لأستكثر بكم من قلة. ọlọ́run ní dídá tí mo dá yín ìdá yín torí pé kẹ́ ẹ lè pọ̀ ìgbé mi nìkan wá jí mi nìkan kí wọ́n á dá yẹn ìgbé kí n lè pọ̀ dáadáa ní kéṣe tó lè mi dá yín. ولا لأستأنس من وحشة. kèésì ṣe torí pé kí n lè máa bá yín nájú gbà tí mo jẹ́ mi nìkan kẹ́ ẹ lè máa nájú kájọ máa bá kí má bàa máa bá yín mọ́ kéṣe torí rẹ̀ mo fi dá yín. ولا لأستعين بكم من وحدة. kèésì ṣe torí pé kẹ́ ẹ lè máa ràn mí lọ́wọ́ nítorí pé mo jẹ́ mi nìkan bí mo bá fẹ́ gbé sánmà kéré yẹn bá mi gbé. على أمر عجزت منه. kèése torí pé kẹ́ ẹ lè ràn mí lọ́wọ́ lórí nǹkan kan tágbára mi ọ̀ká tí mo kágara lórí rẹ̀ kèése torí rẹ̀ mo fi dá yín. ولا لجر منفعة. kèésì ṣe rí pé kẹ́ ẹ lè wà lẹ́gbẹ̀ẹ́ mi kẹ́ ẹ lè máa ṣe mí láǹfààní kọ́. ولا لدفع مسرة. kèésì ṣe torí kẹ́ ẹ lè tarí ìnira kẹ́ ẹ lè tarí rẹ̀ kó fún mi. بل خلقتكم لتعبدوني طويلا. èmi ọlọ́run dá yín nítorí kẹ́ ẹ lè sìn mí lọ́pọ̀lọpọ̀ kẹ́ ẹ sìn mí láàárọ̀ kẹ́ ẹ sìn mí lọ́sàn-án kẹ́ ẹ sìn mí lálẹ́. وتشكروني كثيرا. kẹ́ ẹ sì máa rántí mi lọ́pọ̀lọpọ̀ kó ṣe pé bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ bá rí kinní kan ẹ wà rántí mi ọlọ́run ló sì dá yìí ní òdòdó yìí. وتشكروني طويلا. kẹ́ ẹ tún máa wá dúpẹ́ fẹ́mi ọlọ́run lọ́pẹ́ tí ó kùn gan-an. وتسبحوني بكرة وأصيلا. nínú tí mo tún torí rẹ̀ dá yín ni pé kẹ́ ẹ máa sìn mí láàárọ̀ kẹ́ ẹ sì máa sìn mí rọ̀lẹ́ àmọ́jọ́mọ ànábì wa Muhammad kan lọ́lọ́run fún ní wákàtí márààrún torí gbogbo àwọn ànábì tí wọ́n ti lọ wọ́n sìn lọ́run láàárọ̀ wọ́n sì sìn lọ́run lálẹ́ ẹ̀ẹ̀mejì tí wọ́n sìn lọ́run àmọ́ nígbà tá ànábì Muhammad lọ́lọ́run fún wákàtí márààrún máa kí. gbogbo ẹni tí ẹ bá kírun tí wákàtí márààrún ọba máa la ń sì ń ṣe dáadáa ń jẹ ń mu aṣọ rẹ̀ ń dọ̀tí ń fọ̀ kò lè wọ ní tí ò dáa kò sì lè jẹ ní tí ò dáa bàbá wa wò pé àwọn sì ń sọ fún ń sì ń bẹnu ẹgbẹ́ wa àwọn wò pé máa kírun gbogbo wa là ń kírun ní ẹ̀sán máa ṣàdúrà fún wa bẹ́ẹ̀ bá lérú ẹni bẹ́ẹ̀ kó nu ẹgbẹ́ yín ládàá lẹ́nu kí ló mọ́ tó fi ní máa kírun
khalaqnakum min kabadin inú dààmú ni mo dá yín sí èmi Ọlọ́run mo dá yín sínú dààmú ni bẹ́ẹ̀ bá ń banú jẹ́ ó gbọ́dọ̀ kírun ó bá ń dunnú ó gbọ́dọ̀ kírun ẹlòmí ọmọ lọ jímọ̀ báyìí tẹkùtẹkù ní sí lọ ní sọkún sí ní oṣù bàbá tásí fi lójú ìrún di dandan ẹ gbọ́dọ̀ kí ni ẹlòmí sí lọ jímọ̀ ní sí pé alhamdulillah alhamdulillah ìrìnmọ̀ pé tó rí ilé ìlú ní alhamdulillah bẹ́ẹ̀ ń bá ń banú jẹ́ bẹ́ẹ̀ ń bá ń dunnú bẹ́ẹ̀ bá róore bẹ́ẹ̀ bá dìkà yókù ní bá padà sí wá báyìí ẹ gbọ́dọ̀ sọ múlẹ̀ ẹ kìtẹ́ ìkú ni àṣẹ ìmí Ọlọ́run gbogbo ẹni tí bá ń bẹ lọ́dọ̀ ní agbẹ́ngbà náà wọ́n ìrọ̀ wá lọ́rùn ní ọlọ́wọ́ wá ṣàánú àwa náà kò lè ṣàánú ẹ o tí ẹ ń yege lọ tí ẹ ń bó tí lọ́nu ní ọmọ ìjọ tí kò ọkà ọmọ ìjẹ ọmọ bí bá náà bá jẹ wá dọ́mọ ọgbọ́n ní sàtí nǹkan káwọn náà wọ́n mú ìyìn túláàsì báyìí ká máa tá lọ́sọ máa ń fún ọ tá ń sọ fún ọ pé ó di 25 tá ń sọ fún ọ pé ó di 30 gbogbo ọ̀dọ́ tí ẹ bá kírun àgbàlagbà tí ẹ kírun ma wọn tọ́lọ́ ń gùn nírun ni wọ́n ti di kẹ́gẹ́kẹ́gẹ́ mú lè ṣe kankan mọ́ bẹ́ẹ̀ fún jẹ́ sí lẹ́nu kankan mọ́ tó ń jẹ bẹ́ẹ̀ fún jẹ́ sí lẹ́nu báyìí kọ̀ mọ́ tó ń jẹ Ọlọ́run ní ìbùn yín nírun débi pé bẹ́ẹ̀ ń bá ń ṣàìsàn kọ́dà kérìrì ó gé kú ń bẹ́ẹ̀ ó sì ń bẹ́ ń bẹ́ atẹ́gùn sí ń fẹ́ sí ọmọ pátẹ́gùn ń bẹ́ kò ìṣeré rẹ̀ ń bẹ̀ mọ́ ó kírun bọ̀bá wa láìsàn tó ń ṣe ní òjò orírun kí Ọlọ́run wa ní ànábì àyùbádà láì kìámà ṣé wọ́n lọ ṣàìsàn ní àgbà àyùbá bọ̀bá ló sì ní òjò kírun Ọlọ́run wa ní ànábì yìí sádà ṣé ìwọ lọ ṣe lọ́tòsí jù ní àbá ànábì yìí sádà. ẹwẹ́ ní tí ò lè ń dé dúró Ọlọ́run mọ̀ yọ̀dá jòkó lórí ṣíà ebi ẹni bàbá Nàìjíríà bàbá Tinubu ṣíà ní fi ń kírun National Mosque l'Abuja ẹ máa wò tán bá ń kírun ẹ bá tún wá dé Saudi Arabia ẹ wá wo sí àlọ́ gbáà àwọn tí wọn lè rìn mọ́ ọ̀pá ni wọ́n fi rìn báyìí wọ́n wá jókòó lórí sí àní wọ́n sì ń wá kí wákàtí mara wọn kí ni tiẹ̀ èyí àrí ọmọ tàlásì dákùnmọ́ bínú sínétọ̀ ní wọ́n sáré pé executive meeting ní ẹ̀sì executive meeting náà níjà náà yọ pé ta ni sínétọ̀ wájú Ọlọ́run ta ni president wájú Ọlọ́run ìfẹ́ lọ́lọ́run ló ní sànẹ́bì Muhammad anẹ́bì Muhammad náà sì nífẹ̀ẹ́ Ọlọ́run lọ́lọ́run fi ń sọ fún ọgbẹ́ gbogbo tó bá ṣe mọ́yọ̀dá àti tó ti ṣiṣẹ́ ìgbà gbogbo wa bákan náà ní wájú Ọlọ́run owó láàfin gbé lágbájá ju lágbájá lọ láyé ní owó ní àtọ́jú orí ẹni ó lówó láyé tó ti wá mọ̀ gbọ́wà kìí àmọ̀ mú yóò túrú ẹni tí ń bọ̀ tílẹ̀ rọ́ láyé tó ti wá wọ́n ti fi hàn wọ́n ti fi fídíò hàn pé kọ́nà parí kìí àmọ̀ rẹ̀ ó ti rí náà tí wọ́n ti fi hàn gbogbo ẹni tẹ́sí Ọlọ́run ọba ti dùn lá lẹ́yìn bá ń ba sọ̀rọ̀ kéèyàn yà pẹ̀lú ẹ̀ kò mú rí Ọlọ́run àní bẹ́ẹ̀ ń sunkún ẹ máa kírun bẹ́ẹ̀ ń sunkún ẹ sì máa kírun mo fi náà wọ́n ju ọ̀pọ̀ máa kírun ebe mi lè ń dára ta ni ó bí èmi Ọlọ́run tí ń bá fi yín ṣe àmọ́ kú ànù ọmọ mẹ́rin ń bẹ lórí mọ́tíráàsì òru lomídé ìyá ń bẹ nù yàrá lọ́hùn àwọn ọmọ bẹ ń pálọ̀ tí wọ́n sùn lórí mọ́tíráàsì omi sì wọlé ó sì wọlé ní sì ń gbá àwọn ọmọ lọ báyìí àwọn ọmọ máa ń ṣe máa ń mi màmá ọ̀sàgbára kan tí mo lè ṣe gbogbo lé lómi ti rú lọ a máa pàdé yín jọ́ àlùkìyámà ọmọ mẹ́rẹ̀ẹ̀rin lọ bẹ́ẹ̀ ìyá sì ń wò wọn lọ báyìí àwọn ọmọ sì ń wò ìyá wọn lọ báyìí pé ọ̀tán náà èyí ṣe tọ́lọ́wọ́n òfin ṣe pé kó ṣe pé ìyá mi kó gbé kọ́dà wọn mọ́lẹ̀ sẹ́kọ̀ọ́ Ọlọ́run sábòsí kádàrá là ń lò nbolo tán sí nbolo parí sí nbolo fẹnu sọlẹ̀ síbi ọkọ̀ bọ́ bá ti kírun ayé rẹ bàjẹ́ àlìkìyámọ̀ rẹ bàjẹ́ ìwọ náà tí ẹ fọ́ ẹni tí ó ní ìwọ̀n ọmọ ńlá ìwọ̀n ọmọ ọlá àmọ́ ọmọ tó níwájú ó sì mọ̀ èyí tó lẹ́yìn lérí ibú ẹ̀dá tọ́lọ́hun ni ọ̀wá mọ́ ọlá ọmọ kọ́ ọra kóòkì sínú ilé kó ojú kíní kan sí kọ́ mọ́ bá sùn lọ́nà léyìn kẹba rí mùsíbà tẹ́ fẹ́ ṣe fún ọgbọ́n yìí Ọlọ́run kọ àmọ́ olè ìrún ọmọ ọlá wọ́n náà mọ́ dájú ara rẹ̀ látàyé o kó tó kan gbangba wájú Ọlọ́run kó tó kan sàárè ọmọ náà ibi tẹ́ ti rówó
ọmọ kó gbé ẹran toyún Ọlọ́run kọ́ ní àmọ́kọ̀ọ́kọ́ mọ̀rún kí ẹ máa kẹ́ lọ dún rànú lè gbóhùn rànú lóko olówó ń bẹ̀ nìkẹ́ lọ mú kú mú kéré yín ọ́ dàrú wálé kíyàwó kọ́ máa torí ìwọ ọkọ̀ sunkún pé láìlà ẹ̀rù bẹ́ẹ̀ tí ń rùn gbà tẹ́ ń bọ̀ ọpọlọ rẹ̀ sí bí ògógóró bí mú kú mú bí igbó bí gbogbo orí oníranran tí wọ́n mú láyé lónìí ọpọlọ rẹ̀ sí àmọ́ kò sí síbi kò sí lọ́wọ́ ìṣẹ́jú mélòó la fi ń kírun ìṣẹ́jú mélòó la fi ń kírun gan ẹ̀yin náà lọ ájì ẹ lọ wó oorun yàtọ̀ sáwọn àrùn bó ń kíni ẹ lọ wó irun àwọn tí tó ń kí báwọn làwọn kíni tàbílẹ́gùn àwọn tí kí sáà ìtàn àti sálámà kálukú ti wọlé ìtumọ̀ gbọ́ àbí ayé alẹ́ ìrọ̀ ẹ̀ bá ń gbóúnjẹ wọ́n da ogun ẹ̀pọ̀ àwọn kírun lọ́wọ́ ni wọ́n kí sáà ìlọ́wọ́ láì ṣe mọ́kà ìbọn lọ́hùn tí wọ́n kí fún wọn náà làwọn onídàáwìrì náà kí fún Ọlọ́run sì ni wọ́n jọ ẹ̀sìn yíwò ní bóòdù wọ́n náà ti kí ọmọ jẹ́nàbà rẹ̀ ò béèrè ọ̀sán kírun rẹ̀ bẹ́ẹ̀ náà lọ ń gbáwẹ̀ pẹ̀lú jẹ́nàbà lọ́wọ́ náà yìí ò béèrè bó wọ́n ti ń wẹ̀ àlùwàlá tó ṣe gan àbújá ìjẹ́kù ní èyàn sí fọwọ́ kan sí àlùwàlá ọwọ́ kan ń bomi sọ́wọ́ máa fọwọ́ kan sí pẹ̀ ní sàlùwàlá náà nù ẹwù baálé ilé táwọn ọmọ rẹ̀ náà wọ́n pé báwọn náà ti máa sínú ẹwù baálé ilé ọwọ́ kan láìsí pé yàn bọ́jú ọ́sẹ̀ ìdí pé ìfẹ́ kó yóò pín mọ́ni kéèyàn wá fọwọ́ bọ́ àlùwàlá ọfẹ́ sí lọ́hùn bọ́yá kì í mọ́ lọ fẹ́ kí ni kálùwàlá rẹ̀ ọkọjá àgbọ̀n ó sì wá dájú kọ́mọdé di gbọ̀n lọ ọ́sà níbi wọ́n ní kálùwàlá ó dé àwọn sálùwàlá àbújá ń jẹ́kù ògbégbọ̀sẹ̀ tí ó bí mímú tí lé kíni ìbó sì ráwọn kan sáyé kí lọ́pàá àwọn ànábì Ọlọ́run sí sáyé bọ́nú ká jíṣẹ́ fún wa ní nígbà àwọn ànábì Ọlọ́run òsì mọ́ fáwọn àfáà dáadáa yàtọ̀ sáwà jágbàjágbà rédèrèdè wọn yìí tó sẹ́kù lẹ́yìn rìn ó sì fi wọ́n ránṣẹ́ sáyé àwọn náà sọ pé bá ànábì ti wí ní bọ́lọ́run ti wí ní àwíkù wọn làwọn náà tún wí lọ́wọ́ yìí àwọn kan ti tún bọ̀ lẹ́yìn àti àwọn náà tí ó tún máa wí ẹni tí ó wọ̀ náà iná náà ni ó wọ̀ yóò mọ̀ síṣẹ́ náà lọ ni ẹni tí ó sì wà lẹ́jẹ̀ náà sí àlùjẹ́ náà ni ó mọ̀ sí lọ ma bú ya rẹ̀ mọ́ ya rẹ̀ lójú mọ́ lè tó ikú méjèèjì kúnlẹ̀ fún ya rẹ̀ káàrọ̀ mọ́ mi ṣe dáadáa lẹ jíma kí àná wá sẹ́rú ẹ̀ pé àkàmí ní màkọ́ ìwà mọ́sálásí ò ní sẹ́rú ẹgbẹ́ rẹ̀ àdìsá ogun tó ń fẹ́ lọ́wọ́ mọ́ sí fún òkú tọ́jú mi ìyá ní ìṣàdúrà fọ́ mẹ́rin àdúrà wo lélẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe fún ọ tán lọ jẹ gbèsè nítorí pé wọ́n ní eléré kan ń bọ̀ ní kínní ẹ wá ra sọ àǹkárá omi òróró ràn ọwọ́ alọ́ mọ́rùn owó gèlè tí ìyá láyà rẹ̀ máa wé ọwọ́ awé aṣọ àǹkárá mọ́ rí ó ṣe bóun ṣe fáàrí nù ìwọ́ tó lè wà ń bẹ̀ ní tí wọ́n pè ẹjọ́ ẹ máa ya fídíò rẹ̀ o ìmú tí lọ́wọ́ ń bíbá iná lọ́dákẹ́ ó ti kú o ẹ ìyá torí káwọn ará lé wọn lè rí o tó lè kú síbẹ̀ wo bí ọlọ́ parí sí gbogbo ẹni tí máa bẹnu ayé tí ìrùn ọba ti máa lá tó ní ọmọ òun lá kèrò òun lọ́rùn yà ń ná máa ọ̀rọ̀ ọlọ́run fakathiru minna ọ̀pọ̀nù wa kafaru billahi ta'ala àfigbàgbọ́ orí ọlọ́run a sì fi bò mọ́lẹ̀ la shay'an siwa Allah kò sí nǹkan kan tó tayọ ọlọ́run ya akhi ìwọ ọmọ ìyá mi qul istaghfiru rabbakum innahu kana ghaffara ẹjá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run aláforíjì ẹ̀kọ́ foríjì gbogbo wa alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil karim wa ala alihi wa ashabihi wa sallim amma ba'd ya akhi la shay'an siwa Allah كان في زمن الملك بن دينار أخوان مجوسيان wọ́n ní ń bẹ lásìkò àgbà àfà tí bàbá wa yìí tí bàbá wa dákọ̀ yìí wọ́n ní ń bẹ lásìkò àwọn ẹ̀yà méjì tí wọ́n jẹ́ lẹ́bọ. عبد أحدهما نارا 73 سنة. àwọn méjèèjì yìí ọ̀kan nínú wọn ọbọ iná fún 73 years. kí ni jẹ́ 73 years eré wútúbà lọ́wọ́
ẹ̀dákẹ́ jama kí ní jẹ́ 73 years àádọ́rin àti mẹ́ta ọbọ iná fún ọdún mẹ́tàlé kọ́ o ti ń yà kó nu Yorùbá ọdún mẹ́tàléláàádọ́rin lè bọ iná. wal akhar 35 sana ọ̀kan yòókù tí ń ṣe àbúrò rẹ̀ òun náà wá bọ iná fún 35 years. ẹ tún gbọ́ nǹkan àwọn yìí ṣe wá rìn báyìí ọdún márùndínlógójì ثم قال الأصغر للأكبر ẹ̀yọ́ bá lẹ́nu wa Muhammad ètò máa tí mo bínú ọ̀kan àbúrò wọn sọ fẹ́ gbọ́n rẹ̀ يا أخي ìwọ́n máa yá mi نعبد النار منذ كذا وكذا èmi àti ẹ̀ta àjọjọ́ mọ̀ ìyá yìí àti ń sin náà bọ̀ nísì ìwọ ti lo iye ọdún báyìí bẹ́ẹ̀ wọ́n bọ̀ láyé èmi tí mo jábọ̀ rẹ̀ mo ti lo iye ọdún báyìí bẹ́ẹ̀. نعبد النار àti ń sin náà bọ̀ منذ كذا وكذا láti gbà báyìí dé gbà báyìí. تعالى نختبرها máa bọ̀ wá já dẹ́yìn náà wò. إن أحرقتنا أوري إن أحرقتنا كسائر الناس bí nánà bá jó wa bí ṣe máa jó àwọn èèyàn. ọ̀yá yìí lam na'buduha. ní sinmi. wa illa. àmọ́ bí ọba jó wa o. na'buduha hatta al-maut. a máa sìn tá a máa pè lọ́lọ́hùn. hatta al-maut. tí kò fi dé ni. faqala akhu al-asghar lil-akbar. ọmọ ẹ̀yà tó jábúrò ìwọ̀n ń fẹ́ gbọ́n rẹ̀ pé. أأنت تدع يدك في النار أولا؟ ṣé bọ̀dá mi sẹ́yìn lẹ́kọ̀ọ́kọ́ tó wọ́n bọ̀ náà náà. أم أنا أدعها؟ àbẹ́ mi ni kọ́kọ́ tó wọ́n bọ̀ náà náà. فقال الأكبر ẹ̀gbọ́n wa wí fún un. أنت تدع يدك تبدأ بها. ìwọ kọ́kọ́ sàgbàgbọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ wọ́n bọ̀ náà náà. فوضع الأصغر يده فيها. àbúrò bá mọ́wọ́ ó kí ọwọ́ bọnú náà ipe àti sinna yìí bọ̀ kò yẹ kó jó wa. فأحرقت يده. iná bá jó àbúrò lọ́wọ́. فقال àbúrò wa rí báyìí. ويحك. yẹn gbé òwe náà ìwọ náà yẹn gbé yẹn. ونزع يده. ọwọ́ àyẹ̀wò rẹ̀ jáde. وقال لها يا نار. ìwọ̀n sọ pé ìwọ náà. أعبدك منذ كذا وكذا. yìí tí ń sin ọ̀bọ̀ nísìn ó di iye báyìí lọ́dún yìí. فتؤذيني يا ظالمة. o sì tún ṣe mí sùtánà bí ìṣe ń sin ọ̀ tó yẹ kó ọmọ yìí pé ìwọ ọmọ olólóhùn tó yẹ kó ṣe mí sùtánà. يا أخي تعالى نتركها. ìwọ ẹ̀gbọ́n mi ìwọ ọmọ ìyá mi máa bọ̀ ọ̀já finá ilé ẹ̀mọ́jà ṣe máa. فقال لا أتركها. ẹ̀gbọ́n máa ń fún lẹ́sìn yìí pé kí n nítorí kójú wọ̀ èmi ò máa sìn ní ìyẹn finá ilé lára ìsìn. وترك الأصغر. àbúrò bá finá rẹ̀ olóhùn ọ̀pọ̀ náà. وجاء مع إياله إلى باب مالك بن دينار. wọ́n bá pa àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ ọdọ́dọ̀ àgbà àfa àti ìjẹ́ máàlìkì bn Dinar. gbẹ̀yìn tẹ́ máa gbójúlé kìnní kan tẹ́ nílápò kìnní kan tẹ́ fi ń kọ́ pa kìnní kan tẹ́ ní ọ̀pá yín. kò sí kankan irọ́ ni lọ́dọ̀ àfa kìnní wọn ti wá bá mi wú yẹ̀pẹ́ ni wọ́n wá lọ́nà òní dá níbi ọba lọ́nà òní dá àjàgbé ní ọ̀pá yín. gbogbo ẹtí máa bọ omi láyé tí wọ́n máa ń ẹsẹ̀ sínú ọgbà ìgbésẹ̀ kaba ìfúnwa kó bẹ́ẹ̀ bí ọba nínú ọ̀rọ̀. ẹ má gba kankan gbọ́mọlẹ́yìn ọlọ́run ní tí wọ́n kó sí alágbòdo ọ̀kasùbà tán ìwọ ló ní rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar owó yìí tó tún wá délé ẹ̀sìn á lọ di kíní tó gbé kíní ó sì tún wọ́n bá tó pawé sí ojúmọ̀ ìmọ̀ kíní kan mọ̀ sí ojúmọ̀ ìlà kíní kan mọ̀ là gbogbo ti ba yí ara rẹ jẹ́ gbọ́mọ́nù ní tó gbàgbọ́ ló lọ báwọn ojúmọ̀ wo ni ìmọ̀. bá wà lápò ní mo bá àbí kí n gbá lẹ́ẹ̀mẹ́ta rẹ̀ ọ̀dà
kí n lọ wá ewé kíní egbò kíní wọ́n lóun ní gàárì rẹ̀ àwọn àlọ́ sí ẹ̀ẹ́sẹ̀ níbo là nẹ́bí ti ṣe gbogbo wọ̀nyí àdífẹ́ ànẹ́bí olóla ànẹ́bí mú ewúro ogbó papọ̀ méwé ìbẹ́pẹ́ ọwá mú kíní rere akọ rere abo ọwá fi sọ sí ń fi ń wẹ̀ ẹ̀ sì wẹ́sẹ̀ fá ẹ̀ tí ìtọ́mọ tó yẹ kó ewu ẹ̀ dì í ewu ó ní ọdún tèmi jẹ́ nísìn ẹlòmí ètò mi gbogbo eré ẹ̀yìn ti funfun gbogbo wọn ọwọ́ gbogbo kí ló ń bí ọ̀sẹ̀ kọ́sẹ̀ ọ̀tọ̀ lè tẹ́wẹ̀ lọ́sàn ọ̀tọ̀ lè tẹ́wẹ̀ lókùn kí wọ́n tó sùn wọ́n tó fi kan tọ́ ètè wọ́n tó fi kan wọ́n tọ́ kan lá wọ́n fún yín lò kan èèyàn tún lò ó tún lórí bẹ́ẹ̀dì ó tún pọ̀ fọ̀sùn àwọn ìyá àwọn gbọ́dọ̀ ọmọ ẹ̀dùn yálà ìyá rẹ̀ gbọ́dọ̀ ọmọ ẹ̀dùn wo ló wà níjọ́ tó lórí oṣù kan orí ọ̀sẹ̀ méjì orí ọ̀sẹ̀ mẹ́ta yá yín ọmọ ẹ̀dùn wo gbẹ̀yìn àgbàlagbà wa náà kí ní pàǹdùkú tẹ́ kó sínú ilé ẹ̀ lọ da kí nínú bí wọ́n ní ìsọ̀ pákó èmi ní ìmọ̀ líìdì ń bẹ̀ pákó kan pààyàn wọ́n ní sọ ẹran tèmi ní ọmọ tàjú ẹran ní ọ̀kan ru ẹ̀pá ń bọ̀ báyá bí kí ní ìbá sunko tàǹdẹ̀ ẹran tàǹdẹ̀ yìí tẹ̀ ń sìn tàǹdẹ̀ gitun èyí lápá kó tàǹdẹ̀ àwọ̀tọ̀ ń tà iṣẹ́ tí balẹ̀ mi ń ṣe oṣù kan mọ́ bí síárìn oṣù kan mọ́ bí kíní gbogbo àwọn ọlọ́pàá ní ẹmọ kó kíní jáde kí lọ́wọ́ àánú sí èkó yín àdó ìjà mọ̀ ń lọ bí mẹ́fà nítorí kíní ọkọ̀ náà ló sì wá padà pa wọ́n ti lóòdù tán olóhùn mu kókó kẹ́yìn sí típà yọ fóúnjíà wọ́n yọ lábẹ́ kíní wọn ò rí yọ kò sí kankan lẹ́yìn ọlọ́run ẹ̀rìkì mo sọ fún yín last week ọ̀sẹ̀ tó kọjá ìgbà kankan àwọn ọmọ tó ń tẹ̀lé mi ní sí tó kẹ́mi pẹ̀lú kankan lẹ́yìn ìtọ́lọ̀ ń bá ṣe ni báyìí bá sì ń travel lọ ẹ̀pẹ́ la lọ lásẹ̀ dé yìí bá ti kó nu ọkọ̀ tá ń lọ mẹ́bẹ́ mi ti sàdúrà mọ́ sàdúrà ìwọ ọlọ́run àtún lọ́nu bọ́ bá ní kankan ṣẹlẹ̀ sí wa lójú ọ̀nà fi kádàrá rẹ kún o fàánù rẹ kún fún wa o níjọ́ tí irú nǹkan bá wọn ó sì ṣẹlẹ̀ sí wa láyé ọlọ́run sì gbàdúrà tí mo tọrọ à ń lọ Àkúrẹ́ ní Kéwù níjọ́ ni bàbá wa lájà àgbà jáde láyé Àkúrẹ́ la dé lẹ́nìkan pé nké àwọn alájà àgbà dákẹ́ ní sí wọ́n ní ní padà á dé bá wọn bẹ́yẹn bá la àwọn tí wọ́n wá wọ mọ́tò wa ń bi tá a rẹ́ sí tọ́ra atọ́nù báyìí ní igbì lẹ́ẹ̀mẹ́ta a sì lọ́bọ́ ní kòtò gbì lọ́dọ̀ àwọn mẹkáníìkì èmi ti á sọ̀kalẹ̀ mo ti wá gbogbo àwọn ọmọ ti sọ̀kalẹ̀ àwájú bẹ́lẹ̀ ìbáwá sáré ní yé àwọn tí mẹ́mẹ́ dà wọ́n ni ọmọ sọ̀rọ̀ ẹ̀sà mọ̀ wọn àti sáré kó gbogbo fóònù wa kó nù ọkọ̀ mọ́tò kan ló tóònù mọ́ alẹ́ nù dírẹ́fọ̀ wa fẹ́ gba bá a sì lọ bọ́bẹ̀ ta tọ́ǹbù ta lọ bọ́bẹ̀ wọn ọlọ́run fàánú ẹ̀kún àbí ọ̀fàánú ẹ̀kún ẹ̀yìn àwa travel bàbá ti gbogbo alára yìí báyìí wọ́n ti fa awọ kìíní ìwé ìran awọ àgbọ̀nrín ìwé ìran ìwọ gan lọ́kọ̀ kọ̀kọ̀ pa àgbọ̀nrín ń ta ń dá ẹ̀sìn mọ náà sí Yorùbá já gbogbo ẹ̀yìn tí ẹ̀ mọ́ gbọ́ wá sí wa ẹ̀ mọ náà sí Yorùbá já ọmọ ọ̀ká ájú lẹ́nìkan lọ sí ló kú síbẹ̀ ájú lẹ́nìkan lọ sí tí ń gbé bọ̀ wálé ńlọkọ̀pá ẹ má gba kankan gbọmọ ẹ má gba kankan gbọmọ lẹ́yìn Ọlọ́run ẹ free ọkàn yóò fúyẹ́ ẹ bá ti fẹ́ lọ sọ́ọ̀bù rẹ tó ti ń tó gùn kẹ́míìsì tó fi kẹ́ni ra wọ́ wọ́n mọ̀ dàgbà gbùrùgbùrù ní ó sì ní kó ń gbèsè ní ọ̀pọ̀ jù ní àwọn tí ó wọ̀ kó ń gbèsè ní ọ̀pọ̀ jù sàárà máa bẹ lọ́rùn ọ̀tán kí wọ́n jẹ́ tó dáa àbáwá mi ẹ̀jẹ̀ tó dáa ẹ̀jẹ̀ ògúnfe ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ gbogbo àwọn. máa là ń lọnu bá dé bá a níbi àmọ́lé kóbósì kan sápò káwọn kan máa tú lágbo wá ń gbà bá kú tán yóò ló ń jẹsẹ ní gbogbo tinú ẹran ẹwà kalẹ̀ báyìí ọya ẹkú yẹn gbóná wá á jẹ tẹ́m àwọn ayọ̀ máa ń dírẹ́bà ọya. àṣẹ gbogbo kíkà jẹun lásán. àwọn kan wá ń bẹ láàrin wa bẹ bá wá ní èéṣe ọ̀jẹ̀ran ni
alájí èmi ò kúndùn ẹran tó wà mọ́ kí n láti jẹun kí n yó ni àṣẹ́wọ̀n lówó lọ́wọ́ ni nígbà wá ń darí wá síbọ̀ tí mo pín owó tán nínú mọ́tò àwa débi á ti jẹun ọ̀tọ̀ ọlọ́run tó ní kémi ọ́sà ti yó ni mo kúndùn ẹran nígbà débi á ti jẹun lọ́yọ̀ọ́ mo sì rí ògúnfe apá kọ̀ọ̀kan nínú ẹran ebó ló kúndùn ẹran ọmọ adámọ̀ owó wọ́n wá. La ilaha illallah ẹ̀dàkùn jàmọ́ ẹ̀ ní la ilaha illallah bẹ́ẹ̀ náà lẹ́yìn obìnrin wa ẹ má gba kankan kọ́ mọ́lẹ́yìn ọlọ́run ẹ má lọ́dọ̀ àwọn ìyá kan àwọn ìyá yín wo ni ìyá yín wo ni bẹ́ẹ̀ ń gbà wọ́n sunrun yín ìyá yín wo ni bẹ́ẹ̀ ń gbà tójú ń jójú tápá ń jápá tẹ́sẹ̀ ń jẹ́sẹ̀ téyín ń jẹ́yín tẹ́ran ń jẹ́ran tẹ́gún jẹ́gún tápá ń jáwọ́ àwọn ìyá yín wo ni àyà òun náà ń bẹ láàrin wa nísìn àwọn ìyá kí ìyá gbogbo ẹnu ọlọ́run àdá ìmọ̀ ilé mọ̀mọ̀ wá ẹnu ọlọ́run pẹ̀lú ẹgbẹ́ òfò tẹ́sí. tó wàjá máa yálì ìlàbà bí Malik ibn Dinar radiyallahu ta'ala anhu. ọwọ́ amúyàwó ó pa àwọn ọmọ rẹ̀ ó di ẹnu ọ̀nà àfa àgbà tí bàbá wa dákọ̀ yìí. wa huwa jalisun wa'izan. Malik ibn Dinar òun jòkó ń ṣe wá sí fáwọn èèyàn bó kálukú lọ báyìí. wa qassa alayhi al-qissa. ó sì jòkó láàrin ọwọ́ asọ̀tàn rẹ̀ bó ṣe rí. wa arada alayhi al-islam. Malik ibn Dinar wá ní àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe nígbà tó ti wá bá mi ní pé kọ́kọ́ gba ìsìlámù. wa ala ali baytihi. àwọn aráalé rẹ̀ náà sì gba ìsìlámù. thumma qala Malik ibn Dinar. èsì gba ìsìlámù tán Malik ibn Dinar wá sọ fún un. ijlis fina ma'a sahabi pẹ̀lú àwọn sàábì yìí. adma laka shay'an min amwali dunya. a kò kankan jọ fún ọ nínú owó ayé àṣẹ́bí tó ti bẹ̀rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ti pẹ́ bẹ́yẹn bá wẹ̀ sí ìsìláàmù ẹjọ́ fún tẹ̀sùbà ẹjọ́ fún jálàbíà ẹjọ́ fún lówó Malik ibn Dinar náà wà ní jòkó á dá kankan jọ fún ọ láàrin. faqala la uridu an abi'a ad-dini. àfa yìí wá sọ̀rọ̀ ńgbà tó wẹ̀ tán wá ní ha ìwọ Malik ibn Dinar. la uridu an abi'a ad-dini bid-dunya. ìwà ta ẹ̀sìn ní kí n fi ra yé mo ti gba ẹ̀sìn yìí náà ó dùn mọ́ lọ́nu sí mi. thumma insarafa. ọba dìde láàrin. fawajada min kharbati al-balad kharabatan. níbi títí lọ kò lè padà lọ nínú bẹ́ẹ̀gbọ́n rẹ̀ mọ́ torí ẹ̀sìn wọn ti yàtọ̀ wọ́n jọ ń gbé tẹ́lẹ̀ ní kò lè gbénu ilé ẹ̀gbọ́n rẹ̀ mọ́ ibi títí wọn lọ láàrin ọ̀rẹ́ orí ahoro kan nínú ìlú wọn. fadakhala fiya ma'a 'iyalihi. ó sì wọbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ibi táwọn ẹgbẹ́ yìí. fa'abadullah fiha. wọ́n sì sin lọ́run bẹ̀ náà. kí ni o mọ̀ tó fi ní sin lọ́run gan ẹ̀rí mo tún padà síbẹ̀ ojú lọ ń sẹ́yìn ọkàn òdì kan lọ́wọ́ ẹsẹ̀ lágbédè yìí ọkàn òdì kan lọ́wọ́ ọwọ́ ti gọ́wọ́ tó yìí la fẹ́ lò láti gbélé ìkàlẹ̀ ní ẹ̀rí bá fẹ́ máa fi ṣe ìṣàrà eléyìí sí wà ń bẹ kìí sí gómìnà tó wà tẹ̀lé àfi tí bá fẹ́ lò ta ní kọ̀ntró rẹ̀. ọlọ́dún ká tí ó dúró ní kíkà rẹ̀ yóò bá sọ wọn kò ní dúró. ẹ o gbogbo àwọn tá lọ Mákà ẹni àlérà lọ ò ní Mákà ó wòran lọ ni sógúndógójì àwọn tí ma gẹ́ ẹ mú 50 wá á fún yín ní 100 ọwọ́ àṣà ogun ìjọba ọwọ́ lọ Mákà ó ní hajj ó wòran lọ ó sì wòran dé ni ó gbé gbogbo àkẹrán àdúgbò ó gbé ti jogbójogbò ó gbé ti làmídì gbogbo ẹ̀ ọ̀pá pọ̀ ọ̀dáwó gbogbo ẹ̀ òfìsì àjọ alọ́sanwó Mákà ó wòran ló ní ó sì wòran dé ni ọwọ́ àpàdé ìbínú ọlọ́jọ́ kìámà láti inú sàárè ló ti start ọba tẹ̀dẹ́gbẹ́ rẹ jẹ́ ọ̀talẹ̀ kan fi yàn bí mẹ́jọ oníbẹ̀lẹ̀ yìí tí ń lówó àwọn múlẹ̀ Ọlọ́run ní kò ní dáa fún yín ẹ̀yìn tẹ́ ń pera yín tẹ́ ń mọ́gbẹ́ jíjà alẹ̀ tẹ́ ń yìnbọn kí fún kálukú nì mọ́ra lẹ́ẹ̀mí tó ti ń kọ́lé lọ làwọn kan sì dé ẹ̀ka àsán wọ́n sì tóbi márùn-ún àwọn sì ń jẹun lọ́wọ́ mo sì gbé kìsà bẹ́ẹ̀ ní torí àyín dá wọ́n sì wọlé ọlọ́mọ́sà fèrèjì bàbá àbèjì gbogbo ilé ma bàbá àbèjì tí ma ta tẹ́ntì sí ọlọ́mọ́sà kẹ́ òun sì lóògbé ó ní aláyí àwọn ní àwọn olíbọ̀ wà bàbá ẹ̀mọ́ ní fọ́kàn rẹ̀ balẹ̀ olóòtọ́ wà bí
èmi sì ń jẹun lọ kọ́ra mọ̀ wẹ̀yìn tọ́lẹ́yìn lèmi kọ́ sí géètì òun lọ kọjú sí àwọn méjì dá sí jẹun náà wọ́n bá dé ẹ̀ka sànlájì àfa ọlọ́run lónà èmi tiẹ̀ tún mọ̀ mo ṣe bọ́ ọmọ olúwàbí ni wọ́n ní àsámàtà padà sí pèlè ni ẹ jókòó kí ẹ jẹun ẹ bá kù wọ́n ní àwọn jẹ́ kọ́ra bá wá sà ará àmìríkìlà tó wọ́n ṣiṣẹ́ mo níbẹ̀ ní àwọn alákó wọn wá ẹ máa fún wa ní 100 mo lówó ìwó ń bẹ̀ ọlọ́run òsì bèmí lọ́rọ̀ wọn mọ̀rọ̀ sọ mo ní ilẹ̀ tèmi àti bàbá yín jọ rà àbí jẹ́ yá mi lówó tí mo fi rà ọ̀kan bá ní ẹ ti ń lọ fáà mo ní ń lọ fáà mo ẹsẹ̀ fẹ́ lọ fáà ni mo wá ká ẹ létí mo gbé kì mo bá magazine báyìí alájẹ ẹ tí ẹ máa wá dà mo ní ìmọ̀ ní ìyìn náà ni mo sì yín sí àwọn akọ́ kankan lé lérí tí wọ́n fi ní mọ̀ pé ní ilé wa ǹjẹ́ ẹ bá wá wáyìí ìyá yín bẹnu gbójọ́ náà à ń bẹ́yìn àyíká ń bá sẹ́yìn wá lọ́wọ́ láwọn gbowó lẹ̀ èmi yín jọra lẹ́nu gbogbo ìyá bíi amẹ́ mọ́tò àwọn ọmọ yín ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹran wọn bí ọ da àìsísẹ́ ní gbogbo wọn yẹn kéèyàn talẹ̀ kan fẹ́yìn bí ọgbọ̀n wọn máa ń ṣe pé káàtà 1.5 lọ́gbà lọ́wọ́ tiwa náà àwọn tiẹ̀ tó gbọ́dọ̀ ń bẹ́yìn ṣe 2.5 lọ́gbà lọ́wọ́ tiwa yín pé ká mú débi igi ọ̀pẹ ń ẹ̀ẹ́dì ń fi owó òun tọ́mọ ẹ wá ní yọ̀ ya dáadáa kò lè ya dáadáa gbogbo ẹbí ẹ̀yin ọmọ onílẹ̀ bá wù àtẹ́ bá ń gbọ́dọ̀ àṣìbìkà Buhari Musa ní ṣe útùbà lọ́wọ́ yìí. àwọn ìyàwó yín náà àwọn náà sáyà bí ọ̀bẹ rẹ lé ẹjọ́ ń pariwo owó wọn ẹjọ́ ń jẹ́ ìwọ náà ń dínran o ò lè kí bò sí gbẹrú iṣẹ́ òṣìwò rèé iṣẹ́ òfòwò rèé ẹ̀ ń talẹ̀ kan èpè wọ́n sẹ́ńtà wa yìí o ò lè ké bí ẹni tí ìyàwó rẹ̀ ń jalè náà ni wọ́n gbẹ̀nà dé lóru sọ́kọ rẹ̀ wá tẹran wọ́n pa lóru náà lẹ́ ń kún ìwọ náà ń bọ́ sọ́kọ lóńgbò lè má tiẹ̀ nípa fífi jẹ́ ẹ̀rín lọ lẹ́rìn ẹlẹ́ran ǹjẹ́ wọn bá káńkọ́ bùdí ọwọ́ gbé káàtà èmi ọmọ gbé sẹ́ tí ń ṣe nu àmọ́ ò lè jẹ ẹran àárínà wojú àlìkìyàmà ọlọ́mọdé tèmi ó ṣòro ń jọ́nà ọlọ́run ẹni tó mọ̀ yẹn ó sì máa sìn yẹn sí ní mọ̀kọ́ òní ṣe ó di wájú ọlọ́run gbogbo ẹ̀ ní ọ̀hàn kadara ẹ jáwọ́ fún bẹ́ẹ̀ kẹ́ túbá fọlọ́run bẹ́ẹ̀ bá ti túbá tẹ̀ sí mọ́ ọlọ́run lémi náà mójúkú ẹ̀yin tẹ́ máa dá sàbí tá a bá di 40 years àwárà wa túbà wa repent tán sọ fún ọgbọ́n di 40 wọ́n bí mọ́ lóòjọ́ wọn pé congratulation gbòtú tó sẹ́yìn méjì dókítà ní ẹjọ́ bàbá ọmọdà ẹ máa mọ́kàn ní o alọ́sẹ̀ wọ́n pé ẹ di 40. أجمع لك أموال الدنيا فقال لا أريد أن أبيع ديني بالدنيا ثم انصرف فوجد من خربات البلد خربة فدخل فيها مع إياله فعبدوا الله فيها فلما أصبح nígbà tílẹ̀ wá mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n sùn mọ́júmọ́ lé àwòrò yìí. قالت امرأته ìyàwó rẹ̀ wá bí fún. اذهبوا إلى السوق. nígbà tí wọ́n fún ọ lówó bí tá a ti bẹ́ẹ̀ tá a ti gba ìsìlámù tó. wọ́n ní wọ́n dáwó fún wa òní rárá. kò sì sí dájẹ́ a lè padà lọ ní ẹ̀gbọ́n rẹ mọ́ wọ́n wà á kọrí ọjà o. اذهبوا إلى السوق. kọrí sọ́jà. واطلب عملا. wá sẹ́kàn. àwọn tí ń gbẹ́ kànga ni tẹ̀lé wọn wọ́n bá wọn fà wá sókè ni àwọn tí ó gbẹ sọ́kàwé bó kó bẹ́ẹ̀ ni bọ́lọ́mùbá ní ọjà níbí lè ọba ya lù ọ́ pamọ́ bẹ́ẹ̀ wá sẹ́ lọ. washtara bi ta'aman. bọ́ ọ bá gbowó ń bẹ̀ fi ránjẹ wá. fazahaba ila suki. ọkùnrin bá lóga. falam yasta'jirhu ahadun. gbogbo mi tó dúró sí tí wọ́n mú àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹnìkan kan òun kò rẹ́nì kankan gbèsè kankan fún. kọ̀rẹ́ nìkan kan tó wọn ò pé wọn ò mú lébìrà ní gbogbo àwọn ọ̀gá bíríkìlà kálukú ti lẹ́ni tí ń lò ọwọ́ adúró wọn wò kálukú ó tún tẹ̀lé àwọn aláàké àwọn pa ti pé la ilaha illallah àwọn ọmọ bẹnu ayé nísìnyí kò fẹ́ jẹjẹ kú jẹ ó sì kú ládùúgbò rẹ̀ ó sì lọ rúta kẹ́hìn tọrọ bára kò fẹ́ jalè kò fẹ́ lọ́ọ́ kalẹ̀kùn ẹnì kankan nígbẹ́ ẹ̀dàkùn ṣàánú mi ẹ̀dàkùn ọlọ́mọ nígbẹ́lẹ̀ yẹn lọ́wọ́ yẹn ẹ̀dàkùn ṣàánú mi tí jẹ ní wá àwọn míì bú àwọn míì fún ẹ̀yin tẹ́ ẹ máa bú àdìmọ́gìrì ẹ sí àgbákò wájú ọlọ́jà kìyàmá ẹ gbọ́ ni àbáṣawàtáwàlá àjà àwòlẹ̀ àmà ọlọ́ba nẹ́bí gbé lórí bá
lẹ́yìn àlùmọ́ngìrì ọlọ́run sì bá nẹ́bì ìjà ọlọ́run là nẹ́bì tún gbé bá bẹ́ẹ̀ ti pé tí ń ṣe wá sí fún yín lọ́wọ́ yìí bá nẹ́bì ti ṣe wá sí àlùmọ́ngìrì bá dé ẹkùn mi nítorí ọlọ́run anẹ́bì ò le anẹ́bì ò bu àmọ́ anẹ́bì ojú tá anẹ́bì fi wò ó anẹ́bì kòrò ojú anẹ́bì fi wò pé kí n jí sí ọlọ́run lọ́wọ́ fún wọn báyìí àwọn olówó lànẹ́bì sì ń jíṣẹ́ fún Jibril sì dé lọ́wọ́ kan nazara Jibril aya sì dé abasa wa tawalla an ja'ahu al-a'ma wa nabi ta ló lè fi mọ̀ ọ́ la'allahu yazakka la ilaha bóyá mo ní ọ tẹ̀lé tó ń tiẹ̀ ń sọ ọ̀rọ̀ yìí bí mo ní ọ tẹ̀lé tí ó gbàgbọ́ ta ló lè fi mọ̀ ọ́ bí mo lọ́wọ́ wọ́n wá ń bú àlùmọ́ngìrì wọ́n wá lọ́nà afọ́lẹ́nu lánàá ibà afọ́lẹ́nu lánàá tẹ́ gbogbo ẹ̀rọ nulẹ̀ láwọn àgbo fún un má tún bí bá mọ́ ọ bá sẹ́rẹ̀ rẹ jẹ́ bọ́ ọ bá ní dáadáa tó wí o sì dákẹ́ faqul khayran sọ dáadáa ọlọ́run jẹ́ orí gbàsà kọ́dẹ̀ tí bá máa wá lásìkò kírun ò ní sọ pé abọ́ kírun àní fún ọlọ́wọ́ yà ní. àwa kan aláwọn kọ́sọ́mọ̀ kan wọ́n máa wá mọ̀rọ̀kùn wọ́n ti travel ni èmi máa gbọ́ wọn nulẹ̀ ni báàbí àlà àdàmúwà àdàgbò báàbí ànàkówánà báàbí wọn ò ní lọ wọ́n ti mọ̀ pé ń jáde wọ́n ti mọ̀ pé wà ní babẹ́lé ìbáyìí sí ilé ajé ọ ni kò sí kọ́sọ́mọ̀ wọn lé tọ́sàgbà èyí tẹ́mi nínú lọ́ba fún wọn báàbí àlà èmi máa gbádùn bí wọ́n ti ń wí ìwà dúró díẹ̀ tì wọ́n wọ́n sì kíyàn sànú aláàjì sànú kẹntà ṣìdábíà kó ní alhamdulillah ní ẹni tó bismillah tí wọ́n máa jó mọ̀ ní ìwọ wá ń lé àlùmọ́ngìrì ọwá ń bú ọwọ́ sọ dáadáa báyìí ọwọ́ bàtà dáadáa báyìí tààrà alẹ́ lérí ibú àlùmọ́ngìrì èmi yí sáàgùn onírú bàtà tó ọbọ̀ yìí ìgò sí ọlọ́wọ́ ọ̀fọ́ lójú omi bọ́lọ̀ ń bá gbérú ẹ̀dẹ́ wá bọ́ lọ́la tí gbogbo ẹlẹ́yẹ rẹ palẹ̀ wọn tí wọ́n lọ tó kú wọn nìkan tó ní tọ́ jẹ ma tí wọn náà kọ́ láti rú yàrá lọ gáàsà ká yẹ́dàkùn ṣàánú mi ẹ̀kọ́ fún mi ní tí wọ́n jẹ ẹ má sọ̀sọ̀ bú sọ̀sọ̀ àlùmọ́ngìrì náà kọ́dà fún mọ́sà àlùmọ́ngìrì sọ̀rọ̀ rẹ ni ó yíwọ́ ọwọ́ adé wa ń gbé ọ̀kan tó àfin lónìí òsì bá ti bẹ̀rẹ̀ ọ̀tí ẹ̀ náà fún wa ni má sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba tí máa da nǹkan bọ̀ wáyé fadakhala li masjid nígbà tí ó rí pé ẹnìkan kò mọ́hun òun náà wá rò pé ilẹ̀ ló sú yìí ìbálẹ̀ nìkan kan bá ṣiṣẹ́ kí n lọ bọ́lọ̀ ṣiṣẹ́. wasalli ila al-layl ọba wọ mọ́sálásí ọba akírun láti gbà tó ti wọ mọ́sálásí ilẹ̀ ti sú. thumma raja'a ila manzilihi sifra al-yadayn ọba lọlé nígbà tí ilẹ̀ sú yẹ́nyẹ́ tó yẹ náfìlà látàárọ̀ tán òun kankan lọ́wọ́ lọlé ọwọ́ òfo ló mú lọlé. fakalat lahu imra'atuhu ọwọ́ adélé ìyàwó ẹ̀ wá sọ fún un. alam tajidi shay'an sórí kankan ó ní ọba lè ní. kò sí gàrí ọ̀rọ̀ gẹ̀rẹ̀ rà wálé. òrèrè rà òrèrùbọ̀ òrìlá fún. amiltu liyawma. ìwà ń sọ fún ìyàwó pé mo ṣiṣẹ́ lónìí. liwahidin. mo ṣiṣẹ́ ẹnìkan bẹ̀ níṣẹ́ tí mo ṣiṣẹ́ fún. wa qala. àmọ́ wọn sọ bá ẹni tí mo wá ṣiṣẹ́ fún wọn sọ fún mi o. u'tika ujratuka gadan. ó ní òun ò lówó kankan lọ́wọ́ lónìí o wọ́n bá di lọ́la ló gbowó sí ẹ̀rẹ́ tó ọba. fabatu juya'an hatta sab'ata ayyamin. obìnrin yìí àtàwọn ọmọ rẹ̀ wọ́n wá mọ́júmọ́ wọ́n sùn bẹ́ẹ̀ ilẹ̀ fi máa ń lébi wọ́n wá lo ibi bẹ́ẹ̀ fún ọjọ́ méje. bí bá ti wá ń délé lálẹ́ ẹjọ́ kọ̀ọ̀kan bí bá ti sọ wípé ẹ̀yin owó ṣẹ́ tó ṣe dà mo ṣiṣẹ́ fẹ́ nìkan olówó fún mi lówó lọ́la olówó fún mi lówó lọ́tùnla. wa qala ya Rabb. nígbà tó wá ń da ní ẹjọ́ keje tí ó padà lọ lé wa olúwa o. bi hurmati hadha ad-din. mo fi àpọ́nlé tí ń bẹ lára ẹ̀sìn tí mo gbà yí ìsìlámù yìí mo fi bí ọ. irfa huzna nafaqati iyali min qalbi. ìbànújẹ́ báwọn ará ilé mi ìrìnà fún wọn. La ilaha bí kò lẹ́nu ọkàn mi ẹ wo kọ̀fọ́lá nàbí bẹ̀ lọ́hùn o ní ya Rabb ọlọ́wọ́ bá mi bi hurmati hadha ad-din ọlẹ́sì tí mo wọnú ìsìlámù yìí sẹ́dípá wa tán bẹ̀rẹ̀ lójú ọ̀nà ìsìlámù ara yín wá
wọ́lọ́mọ kìíní tó tún wà lọ́dọ̀ àwọn méjìró lọ́nà àwẹ́ lọ́nà nǹkan wọlé rí ibú tí bá ń bọ̀ ọ́kì ogun àwọn méjìró máa jẹ́ gan àwọn ogun wọn máa jẹ́ gan gbogbo ní jẹ́ kìíní tí wọ́n ń tí máa gùn lókè ní sẹ́ẹ̀sẹ̀ bóògùn ni sẹ́ẹ̀sẹ̀ bóògùn ni ogun kọ́ ẹ máa ṣe wọ́n sá ń padà fún àwa náà ń gbé dání wọ́n wá gùn tó po náà kíní kan wọ́n ń fà ní wọ́n bá ti ń fà bẹ́ẹ̀ ni step by step ni bẹ́ẹ̀ ni ń lọ bẹ́ẹ̀ ni ń lọ ẹ̀yẹn wà pé lóògùn wọ́n lóògùn kàdé gbogbo ògùn tẹ́ sì rí tí ń bá ń jẹ́ jù láyé nǹkan mà níbi adẹ́mọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣọ́ra pẹ̀lú kẹ́ mọ́ bá sọ́dọ̀ mọ́ bá yín nù ẹ ṣọ́ra kẹ́ lè parí ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ ti fẹ́ ẹ má gbójúlógún ẹ má gbójúlógún ẹ gbójúlé la ilaha illallah muhammadun rasulullah ìbẹ̀rẹ̀ àwọn tí wọ́n fà wọ́n lẹ́yìn ànábì wọ́n gbé máa gbé kọ̀sọ́ lọ́hùn wọ́n fà apá sì jápò láre yìí sì ń pè la ilaha illallah wọ́n tún mú irin wọ́n kìbọ̀ náà pọ́n wọ́n sì kìbọ̀ lójú báyìí ó sì jáde ń pàkọ́ ń pè ahad ọ̀kan lọ́lọ́run tẹ́mi fi bọ́ lára ẹ̀ Bilal ladani ànábì ebi wọ́n fẹ́ pa ni làbúbákìrì fi rà á wọ́n fẹ́ pa ni ọgbọ́ sọ́wọ́ àwọn kèfèrí wọ́n ti di òkúta lé tí ọ̀fẹ́ lé mímọ́ tòun tí wọ́n ti di òkúta ńláńlá lé láyà náà ní pé ahad lẹ́lọ́mí ìwé tẹ́mi fi bọ́ lára ẹ̀ ẹ̀rọ ni a sì dédé wájú ọlọ́run wọ́n ń tanra wọn lẹ́yìn jọ́ miami àkùkọ kan ó ga jù kan lọ àfihàn tó bá gẹ̀rí ebè eré àwọn ìyá rẹ̀ ló yí àwọn kan wọ́n pa lójú ọ̀nà ọlọ́run yìí wọ́n wá jókòó nú ilé wọ́n tún ní ọmọ kírun ó tún kí àwa ní ọlọ́run yóò wọlé ànínẹ́bí máa la kò ní wò ó tó lẹ̀ ń gbọ́ yìí kò ní wò ó torí bọ́lọ́run yìí ṣàbòsí. olóòní sí lọ́wọ́ pé ìṣẹ́bílù kan wọ́n ti ń jagun wọ́n sọ pé ẹwọ ẹ̀mí tí ń ṣòfò ní Israel àti Iran nísìn wọ́n mú ẹnìkan wọ́n rí pé spy ni òun ní tú àṣírí Iran fáwọn Israel atomic bomb wọ́n sì dì í mọ́ wọ́n dé lóru báyìí wọ́n press bọ́tìnì kíní ń lọ Israel ń lọ fọ́n kánbẹ̀ òun ní yọ àmọ́ bí ó ti lè sọ pé báyìí ní ó ti fọ́n ká ẹwà jókòó sí àyìn aláìmọ̀ wọn ara wa tó yẹ ká máa bẹ lọ́hùn bí wọ́n bá jẹ́ jagun náà ní ká jagun bá jagun nǹkan ogun wo Nàìjíríà ní àní pílẹ̀nì ẹyọ kan la ní èyí tí bàbá ń gùn bàbá náà lọ́ra ń gbà tó débẹ̀ nísìnyí pílẹ̀nì ẹyọ kan la ní ká tó wá pé nǹkan àjà àwọn ogun bandits ń múlá jáde ni wọ́n ń jiyàn gbé gbogbo Kwara state nísìnyí ká tó wá pé ní Nàìjíríà gangan gbogbo state wọ́n ti ń jiyàn gbé nísìnyí wọn la fi ń bẹ̀ wọn lánàá lérí rédíò ẹ dákun o bàbá ẹ má dá sí o ṣe mọ̀ pé ní nǹkan kan ní lẹ́yìn ọ̀dọ̀ tiwa ní ìlejò tí gbé owó mi àrí pílẹ̀nì kó kalẹ̀ tí ó lè jà ní nǹkan ogun kankan Nàìjíríà kò sí àfi ká pínwó bí a ti ń di àtó yìí nísìnyí táwọn olóṣèlú aláwọn ń bọ̀ yáyìn lọ́la nísìnyí wáwó yàyìn ó ti kú òun ni o dẹ́ni ìdẹ̀ra ọlọ́run sì yí padà pé ìyá ní làǹjẹ lọ́wọ́ yìí gbogbo ọ̀nà ramoni sí ọ̀dọ́ tí wà yìí ń kọ́ sáwọ́ òdìgbò táwọn ọmọ mọ́rú àti ya ilé rí ibú kalẹ̀ lọ́nà tí wà yìí tọ́yẹ kí wọ́n wá pín sí méjì kún odó lẹ̀mí wa fún wa kún ọmọ lè tọ́nù bìrì máa lẹ́nu mọ́ wọ́n ń bẹ́ẹ̀ wọ́n sì ń lọ sọ́nà jí arú ètí ọ̀bàjẹ́ ọ̀nà tí nǹkan kan ò ṣe wọ́n sì wọ́n ètò tó dà ẹyọ kan tẹ́lá àwọn ṣe fún àwọn náà bẹ́ẹ̀ bá ti gbé láti àná jẹ́ níbẹ̀ ní tẹ́ gbé láti àná lọ́jẹ́ ní bẹ́ẹ̀ tí máa jó tẹ́ ìdè roundabout àdéta ní ẹyọ kan tán ṣe fún wa náà ní ẹ wá lọ wú àwọn èyí tí wọ́n ṣe ẹ sọ ọkọ̀ ọ̀lẹ̀ kò sì níyà yọ mọ lọ straight ni gbogbo yín náà kẹ bọ́ọ̀dà tẹ́ ń pé APC ni ẹ ní sí àmọ̀nù láàrin gbogbo yín àtàwọn náà lọ́wọ́ ọkọ̀ yín papọ̀ tẹ́ ń fi yà jẹ́ ní abá tó lóun bọ̀ níyìn lọ́la ní sẹ́yẹ́ tó pé nígbà wọn lẹ́lọ́ mú gbogbo lójú yọ́n máa pọn náà pé yes alábí aládé ni bàbá tiẹ̀ sì lókì mi ọmọ bí ọkọ̀kọ́ dákẹ́ díẹ̀ bí eré rẹ̀ dàrú yẹ ọ̀nà tí ó kì bàbá rẹ̀ lọ́mọ kó sì ta wá. ẹ̀yin náà lẹ́sìn fọ́ọ̀mù
fún wa nísìlẹ̀ máa gbọ́ ẹ lé bíbí. inni istahi min iyali. ìwà ń pe ọlọ́run wípé ọlọ́run ojú títún pé lọ nílò alẹ́ ẹjọ́ keje yìí ń tì mí. wa akhafu alayhim an yardu ila dini akil akbar. bí mo bá wá délé náà ẹ̀rù wá ń bà mí. nísàn jà fẹ́ sin ọlọ́run ẹ̀sìn ọlọ́run nísàn jà fún. fún ọmọ wa padà káwọn ọmọ mi káwọn ọmọ wa padà. fún ọmọ tó wá kó mùsùlùmí yìí fún ọmọ tó wá lọ bọ́ síbi ẹ̀sìn bọ̀dá mi tó ń bẹ létí rí nǹkan jẹ kí ló ti ṣe ọ tó ń dààmú kí tó ń lọ pọlọ tó ń lọ yín kíní kan lọ́rùn tẹ́ ń lọ gbé bọ sórí ìta tẹ́ ń lọ gbé kíní tẹ́ ń lọ rí kíní mọ́ bí odò kí ló ti ṣe ọ. bí wọ́n bá mú tí. kí ló ti ṣe ọ. fakabbala Allahu du'aahu. ìsọ bẹ́ẹ̀ ọlọ́run sì gbàdúrà rẹ̀. wa sara ganiyan. ọwọ́ àdì ọlọ́rọ̀ wọ́n máa ní bò ló ṣe di ọlọ́rọ̀ náà kó tó di pé yóò délé sẹ́mu kó ti bẹ̀ náà mọ́ dáadáa sí ọlọ́run ti ní màláyíkà kan gbowó lọ fún un àtòúnjẹ kí gbogbo ọ̀pọ̀ mbẹ màláìka wa ń wí fún yín pé ẹ tọkọ rẹ ń bá ṣiṣẹ́ tó ní yọ ọ̀nà ni wá láti gbègbè. òun ló ní agbè fún yín. ya akhi. wọ́n mọ̀ yá mi. fala shay'an siwa Allah. kò sí kankan lẹ́yìn ọ̀lọ́. fala shay'an siwa Allah. ọ̀sẹ̀ nìkan tó lè gbára lé lẹ́yìn ọ̀lọ́. fala shay'an siwa Allah. ọ̀sẹ̀ tó lè fẹ́ mi ti fara ti tó tayọ ọlọ́. inna Allaha ya'muru bil 'adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'izukum la'allakum tadhakkarun. qumu ila as-salati yaghfir Allahu lana wa lakum.